Folúyinká TNT yẹ kó bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Jẹ́ mọ̀ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí mi máa ń fẹ́ ká kọ́ ẹ̀kọ́ ńbẹ̀. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ nínú ọ̀rọ̀ yìí lénìí láàrin ọ̀rọ̀ Bísọ́lá, bàbá Àyìndé Marshal, bàbá Wàsíù, ẹ má bínú sá o, ẹ jọ̀ọ́, kò ń ṣe pé mi tó pè yín lórúkọ bọ̀, ẹ má bínú kí n lè flow dáadáa, àti ọmọ. Èyí tí mo fẹ́ sọ ni wípé ẹ kọ́kọ́ gbọ́, mo wà entitled sí opinion mi. Kò ṣe dandan ni kẹ́ gbọ́, but mo wà ebe mi ṣe bó ṣe wu èmi bí mo ṣe rí ni mo ṣe fẹ́ sọ. Mo kọ́kọ́ fẹ́ kẹ́ gbọ́ kinní kan. Torí mo ti gbọ́ táwọn kan ti ní ẹ ó ṣẹ̀ wá gbà after 15 years ó ṣẹ̀ wá ṣe kinní kan. Ìdẹ̀yìn ni mo máa sọ ìyẹn. Bàbá Wàsíù, ẹ má jẹ́ ká tanra wa jẹ. Kò sí nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ ọmọ kankan mọ́ láyé. Ó ti bí sun, ó ti bí wàlẹ̀, ó ti bá akọ, ó ti bá bo àbíró, ó ti bí lọ́yà, ó ti bí dókítọ̀. Kò sí nǹkan kan, kò sọ́mọ kankan tó fẹ́ gbà nísìnyí tó jẹ́ pé bóyá ọmọ yẹn ló máa padà sín, àbí tó fẹ́ jẹ́ pé ọmọ yẹn ló fẹ́ wá ṣe nǹkan. Ẹni ọmọ tó bá gbà ń sí ọmọ yẹn ló máa benefit lára ẹ̀. Ẹni ọmọ níbi tọ́lọ́run dẹ̀ tó dádé, Ọlọ́run má jẹ́ ká rí àpadà sí burúkú mọ́. Ọmọ yẹn ló máa padà benefit lára ẹ̀, kò ń ṣe pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ́wọ́ ọmọ kankan tó fẹ́ jẹun. Àmọ́ nǹkan tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ yìí ni wípé fún ẹ̀yin obìnrin, ó ní pé Bísọ́lá Badmus kò bá lé bàbá ọmọ ẹ̀ jẹ́. Gbogbo ẹ̀yin obìnrin, ẹ bá mi gbé wá sórí social media. Wọ́n bá yé ọkọ ẹ jẹ́ àbí wọ́n bá yé bàbá àwọn ọmọ ẹ jẹ́ nítorí owó tó máa dá fún ẹ, nítorí nǹkan tó fẹ́ jẹ. Àwọn tí wọ́n tó yẹ pé wọ́n kọ́kọ́ destroy, wọ́n á gbé wá síbí, wọ́n á bàjẹ́. Gbogbo ìgbà tí ọmọbìnrin yìí níṣòro, mo rí táwọn èèyàn kan ṣáà ń try láti drag Wàsíù nígbà yẹn. Ọmọbìnrin yóò bá wọn drag ẹ, kò ti torí ẹ̀ bọ́ síta kó wá sọ atatantoto. Kò ní ìṣòro mú òun, ó bọ́ síta wá drag Wàsíù. Wọn ò ṣẹ̀ṣẹ̀ ń drag bàbá Wàsíù. Àmọ́ tó bá jẹ́ wípé Bísọ́lá jáde ó wá balẹ̀ bàbá ọmọ ẹ̀ jẹ́, tó máa sọ pé òun drag Wàsíù láì jẹ́ pé ó wá balẹ̀ bàbá ọmọ ẹ̀ jẹ́. Tí ẹ̀yẹn ló máa ṣe kókó jù, tí ẹ̀yẹn ló máa rí mú. Wọn ò ní rí pé bí ẹni, torí àwọn tó ń drag bàbá Wàsíù kò ní kankan pẹ̀lú wọn, bọ̀ Bísọ́lá ní ẹ̀jẹ̀ ọmọ pẹ̀lú ẹ̀. Imagine tí Bísọ́lá bá ti bọ́ síta, kó ti wá balẹ̀ ayé ẹ̀jẹ̀, kó ti wá disgrace ẹ̀, kó ti wá bu, kó ti wá ṣa, kó ti ẹ̀ jẹ́ pé èébú tó bu gan kò tó èébú táwọn èèyàn ń bú Marshal. Irú nǹkan tẹ́ ẹ rí àjọṣepọ̀ yìí, ọmọ ti bọ̀ wálé yìí, ayé ẹ̀ ò ní yọ. Fún ẹ̀yin obìnrin tó jẹ́ wípé kí n kí ẹ máa gbé ọkọ yín wá sórí social media, ní mọ̀ pé ayé ọmọ lẹ̀ ń bàjẹ́ kì í ṣayé ọkọ. Ní mọ̀ pé wá ọjọ́ ọ̀la àti ibùjókòó fún ọmọ yín out of selfishness yín, interest ti yín, torí nǹkan tẹ́ máa jẹ nísìn, ẹ fi ba ayé bàbá àwọn ọmọ yín jẹ́. Ní kí ló kàn yín? Àwọn èèyàn náà ní gbé wá, má bo ẹnu o, má bu ẹnu, tó bá dákẹ́ tare á bá dákẹ́ o, má bu ẹnu o. Wọ́n á dẹ̀ bá yín polúkúmuṣu. Irú ààyè settlement tó wá nísìn, irú ààyè ọmọ bọ̀ wálé tá a gbọ́ sìn, irú ààyè wípé bó ṣe ń kí kàfáyà nǹkan kan nísìn, ààyè yẹn ò ní yọ mọ́. Ìjà yẹn wá di ìjà àjàdí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, kò sí nǹkan tí Wàsíù fẹ́ gbà lọ́wọ́ ọmọ kankan. Irú àwọn eléyìí ti jẹ́ ẹni tó máa kú àbí tí nǹkan máa ṣe tó kú ẹ̀ máa ráre. Ẹni ọmọ tó bá gbà ń sí ọmọ yẹn ló máa benefit, ìdá nínú orúkọ, ìdá nínú ọlà. Mo dẹ̀ gbàdúrà pé gbogbo nǹkan tọ́mọ yìí ti miss, àsìkò ti tó máa rù wá padà. Nítorí pé Bísọ́lá àbí Bísọ́lá Badmus kò bá bẹ̀ jẹ́. Nítorí pé kò gba ọjọ́ iwájú ilé ayé ọmọ ẹ̀ jẹ́. Ẹnu ò pa gbogbo ìṣòro tó ní, kò ní kó gbàgbé ọpọlọ. Irú àwọn ìyá tẹ́ máa sọ pé wọ́n nífẹ̀ẹ́ ọmọ leléyìí. Kì í ṣe mo nífẹ̀ẹ́ ọmọ mi ni mò ń jà fún. Tó o bá gbé ọkọ ẹ wá sórí social media, ó wá jà fún ọmọ ẹ, wá ba ayé ọmọ ẹ jẹ́ ni. Ọjọ́ iwájú ọmọ ẹ ló wá bàjẹ́, ibùjókòó ọmọ ẹ ló wá bàjẹ́. Àwọn ìyá tá máa sọ pé wọ́n secure ọjọ́ iwájú ọmọ, wọ́n fi àyè sílẹ̀ wípé kí nǹkan sì lè tó tà. Irú àwọn ìyá báyìí ni. Irú àwọn ìyá Bísọ́lá yìí ni. Ara àwà tó wù, ilé bàbá ọmọ ẹ̀ tó túnṣe, òun ni àtúnṣe yẹn tó túnṣe lábẹ́lẹ̀ láì tí ìsọ̀rọ̀ àlùfàǹṣá, láì gbé wá sórí social media kó wá bàjẹ́, láì gbé wá sórí social media báwọn èèyàn ṣe ń drag tó, kó bá wọn bọ́ sí, kó lọ sórí TikTok, kó lọ máa rojọ́ Wàsíù, kó máa bàjẹ́, kó máa pè sí gbàrà sí gbé sí gbòòrò, kó lọ máa ṣe interview, kó máa ba bàbá ọmọ ẹ̀ jẹ́. Result ẹ̀ lẹ rí.
ọmọ ti bọ̀ wálé àwọn ìyá tó nífẹ̀ẹ́ ọmọ nìyẹn tí wọ́n ro ọjọ́ tó rò pé ọmọ wọn ní orísun ó níbi tó ti jáde àwọn tí wọ́n ra ọjọ́ alẹ́ àti ọjọ́ ọ̀la lẹ̀ fáwọn ọmọ wọn irú àwọn ìyá yìí rèé ẹ̀yin obìnrin ẹ kọ́gbọ́n nínú ẹ̀ ẹ kọ́gbọ́n nínú ẹ̀ gbogbo má bonú o ṣe ni kó sọ̀rọ̀ síta ìsọ̀rọ̀ síta ká ló ti sọ̀rọ̀ síta ayé ọmọ ilé ọmọ ti bọ̀ wálé yìí lè má ṣẹlẹ̀ mo tútù sọ kò sí nǹkan tí Wàsíù fẹ́ gbà lọ́wọ́ ọmọ kankan ọmọ ló máa jẹ lọ́wọ́ Wàsíù ká má sọ pé ẹ ó wá gbà á ní padà àgbà tó ti rí pé ti ń dàgbà tó ti rí pé ó máa ṣe fún irọ́ òun ló máa jèrè ń bẹ̀ àmọ́ èrè tó fẹ́ máa jẹ ń bẹ̀ ìyá ẹ̀ ló ṣe ọmọ náà dẹ̀ dirú àdìgbà gbogbo ohun tó ti gbogbo nǹkan tọmọ yẹn ti miss lára bàbá ẹ̀ lágbára ọlọ́run á sọ fún ní ìlọ́pọ̀lọpọ̀ mo kí ẹ kú oríire Bísọ́lá mo kí ẹ pé ò jẹ́ kẹ́nu kó bá ẹ mo kí ẹ pé ò jẹ́ kí ọ̀nà fún kó direct ẹ mo kí ọ pé ò jẹ́ kí owó tíkì tó máa dá fún ẹ ò jẹ́ kó bọjọ́ ọ̀la ọmọ ẹ jẹ́ mo kí ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹ after 15 years oríṣiríṣi nǹkan ló mọ́kùnrin sọ pé nǹkan ló ń lé ọmọ tọkùnrin bá rí pé mi sọ pé bó ṣe rí nìyẹn o mo kàn sọ ní tọkùnrin bá rí pé obìnrin kò straight òun nìkan kọ́ lòun do kò straight ó ṣeé ṣe kó sì kọ ọmọ yẹn kó máa dúró di ìgbà tó máa wò pé ṣóun lòun ní àbí bí èèyàn míì máa wá bá òun drag ẹ tọkùnrin bá ti sọ fọkùnrin obìnrin pé mi ò ní ìdí ọmọ àjọ ń ṣeré ni bóyá tó fọkàn sí pé eré lájọ ń ṣe kò yẹ kó doyún tó dẹ̀ lóyún tó ní kó lọ yọ àwọn tó ti gbowó pé ó fẹ́ yọ tó kíìpẹ̀ ọkùnrin a máa ti torí ẹ̀ abandon ọmọ bẹ́ẹ̀ ni tọkùnrin bá rí pé òun sọ fún ẹ pé òun ò fẹ́ ó dẹ̀ lọ lóyún ó wá ní oyún yẹn wá lọ ń bá àwọn fámílì òun ó wá fi bá àwọn fámílì òun ló máa force òun láti gba ọmọ àbí òun play up ọkùnrin lè abandon ẹ kó abandon ọmọ so àwọn ò mọ ọ̀nà yẹn but the most important ni pé Bísọ́lá mo kí ẹ pé ìyá dáadáa ni ẹ obìnrin tó yẹ kó máa gbé ọkọ wá sórí social media làwọn obìnrin tí wọn ò ní ọmọ fún ọkọ àwọn obìnrin tí wọn ò kí ẹ nípa ọjọ́ iwájú ọmọ wọn bẹ́ẹ̀ gbogbo obìnrin tó bá ní ọmọ fún ọkọ tó wá drag ọkọ ẹ ẹlẹ́dàá àwọn ọmọ ẹ ló wá drag àwọn ọmọ ẹ ló wá ba yí ẹ̀jẹ̀ irrespective nǹkan tó kọ bá lè ṣe fún ẹ as long as tó bá ti change orúkọ ọkọ yẹn tí ẹ̀jẹ̀ ọkọ yẹn bá sì wà lára àwọn ọmọ ẹ òun láti prepare pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá ọkọ kó wà irresponsible ni o kò care nípa ọmọ ni o òun láti wò pé fúngbà díẹ̀ ni tí ẹ̀jẹ̀ bàbá wọn bá sì wà lára wọn tó dẹ̀ tí change orúkọ wọn òun láti ṣọ́ra láti balẹ̀ jẹ́ torí ilẹ̀ tó bàjẹ́ ìrìn àjò tó yẹ kó jẹ́ ọdún kan ó lè padà di 100 mọ́ ẹ lọ́wọ́ obìnrin kóbìnrin tó bá ti gbé ọkọ ẹ̀ wá sórí social media bàbá ọmọ ẹ̀ not even ọkọ tó ti bímọ fún tí kò dẹ̀ ṣe nǹkan kan lórí àwọn ọmọ yẹn tó wá ru ọjọ́ ọ̀la pé nǹkan sì lè yí padà o kì í ṣe ìyá ni ẹ́ àwọn ìyá leléyìí bàbá Wàsíù Àyìndé Marshal ẹ̀mí yín á gùn ẹ̀yin gan lè fìfẹ́ yín yàn lórí ẹ bẹ ṣe ń sinjú tẹ́ ń díjú bí ẹni dí àkàrà dí mọ́mọ́ tẹ́ ń díjú yẹn gán tún jẹ́ kóbìnrin tún máa fall in love pẹ̀lú yín àwọn obìnrin tó bá bímọ fọkùnrin wọn ò gbúdọ̀ máa run ọkùnrin dé egun wọn ò gbúdọ̀ máa ṣe update wọn ò gbúdọ̀ máa run ọkùnrin dé egun ẹ máa fi àyè àti parí lẹ̀ torí àwọn ọmọ yín èyí tó gbúdọ̀ àwọn tó bá obìnrin tó bá máa ń run ọkùnrin dé egun sáré wá obìnrin aláṣẹ́wó obìnrin tí ó yẹ pé kò ní nǹkan kan sílẹ̀ fún ẹ àwọn náà ń run ọkùnrin dé egun náà ń run ọkùnrin bẹ́ẹ̀ tó ti bímọ sílẹ̀ tó jẹ́ pé ọmọ yẹn ó sì lè látúnṣe lọ́jọ́ iwájú ìwà tó yẹ kẹ́ ẹ wù rèé kí ẹ lè gbọ́ ọmọ ti bọ̀ wálé o ọmọ ti bọ̀ wálé kẹ́ má bàa fi nǹkan tẹ́ ẹ máa jẹ kẹ́ fi ba ayé àwọn ọmọ yín jẹ́ èyí ni mo mú wá fún yín lénìí mo sì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ èmi Òbésèré àti ìyàwó wọn ẹ káàárọ̀ ìyẹn má ṣe yẹn lọ́tọ̀ ni fún gbogbo awuyewuye tó ń lọ láàrin èmi Òbésèré àti lórí ìyàwó wọn mo fẹ́ kí gbogbo yín náà kẹ́ gbọ́ kẹ́ fi kọ́gbọ́n àmọ́ bàbá Wàsíù ewé ní máa ń sin òbí ọmọ rẹ ló máa gbẹ̀yìn yín ọmọ yìí mo kí ẹ kú oríire o Bísọ́lá mo kí ẹ kú oríire àmọ́ pé bí ọkùnrin kan má jẹ́ kéèyàn kankan tẹ̀ pé ti wá rí pé ọmọ ti dàgbà kò sí nǹkan tí Wàsíù fẹ́ gbà lọ́wọ́ ọmọ kankan
Ọlọ́run má jẹ́ kó ní burúburú kí ìyá ló dọwọ́ ọmọ Ọlọ́run, ọmọ ló máa jẹ nǹkan lára ẹ̀. Ọlọ́run má jẹ́ ká rà padà sí burúkú mọ́. Ṣùgbọ́n mo kí ẹ kú oríire pé abiyamọ ni ẹ́, nítorí pé ọ̀rọ̀ kù nínú ẹ, o ò dẹ̀ tú síta, o ò wá ṣe yẹ̀yẹ́ ọmọ ẹ, kò máa sọ pé ọkọ ẹ tó bímọ fún ló ń ṣe yẹ̀yẹ́, láì jẹ́ pé àwọn ọmọ ẹ ló ń ṣe yẹ̀yẹ́. Mo bẹ̀ ẹ́ dúpẹ́, ẹ káàárọ̀.